Thank you very much. Allow me to present this morning, this afternoon, Chief Prince Abel Sunday Ayodeji, who was born in Lagos State, Nigeria. He is the fourth born, the youngest child of Mrs. Victoria Mojisola Ayodeji and Prince Adeokuta Ayodeji of Shogamu compound of Amororo royal family in Ogun, Abeokuta. Prince Abel was raised alongside his three siblings, Princess Adebola, Adeyemi, and Adewale. Chief Prince Abel started his career in Finland, where he worked as a social and community development worker. He worked on an EU project that also involved Finnish Ministry of Interior. For his work for community development, Chief Abel plays various significant roles in this sphere. Chief Prince Abel also was appointed a mission ambassador for a global domestic violence advocacy initiative. Chief Prince Abel Sunday Ayodeji is currently married to his loving wife, Princess Ayodeji, and they are blessed with children. Chief Prince Abel also served as the co-chairman of the planning committee at the first ever Ogun Festival in the diaspora held in London this year 2024. Prince Abel has received several honorary and appreciation awards for his participation and vision in community and religious matters. I present to you Chief Prince Abel Sunday Ayodeji, a proud son of Ogun Kingdom, and today he is the Asoju Oba elect of Ogun Kingdom. Seated by his side, looking radiant and beautiful, I'd like to present to you Princess Ayodeji, the Asoju of Ogun, who was born in Harare, Zimbabwe in the year 1986. She relocated to Ireland where she met her husband, Chief Prince Abel Sunday Ayodeji, as the both worked as she was working as customer service consultant for the Irish water. Princess Ayodeji is married to her husband, Prince Abel Ayodeji. They both share similar passion as they both participate and contribute to the development of their local community by providing for members of their community. They both founded Asoju and the Asoju Community Development Foundation in Abeokuta, Nigeria. The foundation provides support, trainings, and creates opportunities for members of the communities so as to promote community development and family support for the inhabitants of various communities within and around Ogun Kingdom. Kábíyèsí Olówu
of Owu Kingdom, sons and daughters of Owu Kingdom, friends and family of Owu Kingdom, I present to you the Asoju Oba elect and the Asoju Oba elect of Owu Kingdom, Prince Abel and Princess Ayodeji. Honorable Oba. Àwọn ọmọ oyè táwọn káàkiri àti rí wọn, aṣojú ọba tòun ti yèyé, aṣojú ọba tìlú Òwu. Kábíyèsí. Ọba jọ akọ́gbọ́ àpáyé. Kábíyèsí. Olùyàlọ́ sí ọ. Kábíyèsí. Ọmọ òtítẹ́ tábí sí ọ. Aṣojú ọba. Gẹ́gẹ́ bí ẹ ṣe fi lọ́lẹ̀ kábíyèsí lóhùn tí àbàdóyè àǹfààní wà láti lè wí. Àǹfààní wà láti fi ìmọ̀mù mọ́sálásí wa kí olùdóyè. Àǹfààní sì wà láti fi bíṣọ̀bù àbí àlùfáà wá ká àjọ̀rò sí. Àwọn olóyè wọn ní ilé ìsílẹ̀ ọ̀fẹ́ sí ìlú rẹ̀. A sì ti fi ewu ní ìlú ìlẹ́yìn àkókò káàbíyèsí. Káàbíyèsí bẹ̀rẹ̀ ọ̀kadà ìsáwá bẹ̀rù ọmọ màdà ọ̀rọ̀ tó ọ̀dùnkọ̀rí mọ́láàsì olóṣì láàláwò gbogbo ẹ̀yọ́ ọba àwọn alákòóso ìgbà olórí ìgbà yàgbọ́n yóò dà fún ẹ̀. Mo ti sábà bẹ̀rù ó pẹ́ nílùú ìlú tó sì jẹ́ ọkọ tó sì jẹ́ ìyàwó ànáyẹ tó dò àjáde tó ẹ̀yìn léde olówó òsì àpamílẹ̀ òsì ọkọ òsì àyà. Amen. Ayodeji lónìí pẹ̀lú àṣẹ olúwo ọba ọ̀jọ̀gbọ́n Sàká Àdìsá Látẹ̀mílọ́lá abẹ́jẹ oyè aṣojú ọba àdúgbò. Nítorí pé o ti ń ṣe kó o tó ṣe. Ó ti gbìyànjú ó ti fi hàn pé ó tó bẹ́ẹ̀ nínú kábíyèsí tó ga jẹ oyè tó ń jẹ náà àjẹ tó lè àjẹ tọrọ àjẹ bọ́ọ̀báwò àjẹ tó ìdúró. Ó lè fi ọmọ sí o, ó lè fara sí o, ìfọ́ máa dùn sínú o, ìfọ́ máa rí sínú o, ọ̀gbọ́n ní iṣẹ́ o, ìwọ ló máa ṣe ẹ̀kọ́ lókè láti rí lórí o, pẹ̀lú ṣe o. Jẹ́ kí wọ́n dáadáa. Àjẹjẹ́ mi ti kàlùkàlù. Ó fẹ́fẹ́ bá ń lò dábà lórí ilé ìṣù. Láàrín sọ̀rọ̀.
Ayodeji àbí Adéláìdé Adélẹ́yìn yóò dàbẹ̀ lónìí yóò lọ kábíyèsí owó ọba Sàká Adéyọlá Ayọ̀kọ́mi àti Ṣẹ̀yọ́lá Olúyàlá Òṣèkà kejì abẹ́jẹ oyè ìyá ìjọba ìlú Òwú. Báàdì ẹ̀jẹ̀ gbogbo jẹ́ tí èsì rẹ̀ dájú gan ló jẹ́ òfin ọkọ ẹ̀ lọ́kàn rẹ̀ kó o tún ní wàhálà ló gbé iṣẹ́ ẹ̀ ṣe ẹni wá jọ pàṣẹ náà ẹjọ́ ṣe bẹ́ẹ̀ ni ẹni wá jọ pàrà ẹ̀ ó ní kí ọdún máa ṣe àti ìlànà pọ̀ sí kò àti ìlú máa ṣe ọmọ yóò máa yẹ ọmọ yóò lè tó ẹ máa lọ ẹ máa bọ̀ you have been supporting you have been a pillar of support for husband before and always a pillar of support your husband to try to perform the functions now you are taking this work and doing together. Ẹ̀yin olóòwòrán. Ilẹ̀ tí ó yè tí wọ́n fẹ́ fi sí ọ̀rọ̀ aṣojú ọ̀rọ̀. Ọ̀gá ọ̀gá bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin olóyè múdà fún ẹ̀yin bàtà ẹ̀sìn ọdún ìlúwa ìlú. Ìyálóde ó dára tó. Tó ìkẹ́ tó rà lóde ọdún ẹ̀yìn máa ń kò nílẹ̀ ẹ̀. Ó lè tó kúlẹ̀ mọ́lẹ̀ o. Ó máa lọ ó máa bọ̀ ọ́. Ìjẹ́ ìwájú ọ̀rọ̀ ẹ̀yọ máa bọ̀ ní. Ẹni abáwá ti là bá lè dé. Ẹni ajá bá wà lájà bá lọ. Ẹni ẹ̀jọ̀ máa rẹ̀ tó máa bọ̀ ní. Wọ́n ní máa fi kẹ́ ẹ̀wọ̀n mọ́tò rẹ̀. Wọ́n ní sọ́ ti ẹ̀wọ̀n tó máa bọ̀ ẹ̀ yóò dà fún ọ. Adúlọ́ láti mọ̀ wá. Yóò dà fún àti ìjọ máa ṣe ní ìjọ ọdún yìí bá ti gẹ́gẹ́ ló máa ṣe òní kábà kan jẹ. Fìlà oyè fún ti aṣojú ọba. Tí ó bá yẹ kó ti kábíyèsí kó tó ba bẹ́ẹ̀ oníbi ti jẹ́. Ilé ìwé tó wà sí ìsáyà ọ̀gbìn ọ̀nà àìsàn àti ìrọ̀lẹ́ ìlú màdàbọ̀ ẹ̀sìn ìyáwó. Ayodeji Ọba ń kí ọ, ìyá ló ń kí ọ, ọmọ ìdílé tábìsù kí ọ. Ìyálóde ti ìlú Ogun, ìyálóde afáàgò sàṣè, àwọn ọlọ́dẹ ilẹ̀ dé sí ọrùn olóyè wa tuntun
ìyá aṣojú ọba. Wọ́n fi ilẹ̀kẹ̀ sí èdè aṣojú ọba lọ́wọ́. Àwọn òkú náà máa ń mọ̀ kiri láti ṣe ìgbà ẹ̀kọ́ láì lóko ìjọ́lẹ̀ láìláì láìláì. Ẹ bá wa kí ọ̀tún ìyálóde bẹ́ẹ̀ bá rí wọn. Olóyè mọ́rọ́ múbọ̀ òbí Mákindé ọ̀tún ìyálóde ti wá òòlù òun. Tẹ ẹ bá wa rí ìyá wa Fadérera. Fadérera ti ìlú Òwu. Lóyè ìjọba ọ̀rọ̀ Fadérera ẹ̀bá òkì yẹn. Ọ̀tá ìlú. Ọbabìnrin ìyálóde ti gbogbo ìlú Òwu. Àwọn ni wọ́n fi fìlà oyè ìlẹ̀kẹ̀ oyè. Sọ́wọ́n àti sọ́wọ́n náà ní ìwé. Aṣojú ọba ti lọ́bọ̀ leave that place. Ẹ̀gbọ́n mi. Ẹ bá rí ìyálòbìnrin òun òun ẹ kí wọn. Ìyàwó arábìnrin Ìyábọ̀dé Kọ́lé Oṣó ọmọ ọbabìnrin. Aṣojú ọba yàgò ránṣẹ́. Aṣojú ọba ti ìlú Òwu ló dìde yìí. Aṣojú ọba olóyè tuntun. Gbogbo ẹ̀yin tẹ́ bá aṣojú ọba. Oyè tí a bá aṣojú ọba jó. Wọ́n bá aṣojú ọba jó. Àsìkò rẹ̀ láti bá aṣojú ọba jó. Aṣojú ọba àti yèyé aṣojú ọba. Àwọn olóyè tuntun. Agbára-oyè aṣojú ọba ti ìlú Òwu. Gbogbo ẹ̀yin aṣojú ọba foundation tẹ wá ní ẹ̀dìdẹ. Gbogbo ẹ̀yin tí ilé ọlọ́run àsìkò náà rèé. Ẹjẹ́ ayé wọn sí ẹjẹ́ akí wọn. Àti ìrẹ̀lú àbíyè ti ìlú Òwu. And his personal media.
Asoju Oba ti ìpínlẹ̀ Ogun àti ìwé Asoju Oba. Ọba Asoju Princess Abeokuta. Wọ́n àgbẹ̀ tí wọ́n bẹ̀ ọ̀gbẹ́ mi àwọn alábẹ́rẹ́. Ìwọ́n ṣe wọ́n bẹ̀ mọ̀ tí wọ́n ti ṣe é. Ẹ ṣe é. Ẹ ṣe é bẹ́ẹ̀ lọ fọ́ọ̀mù rẹ̀. Wọ́n fẹ́ gba ìwé ẹ̀rí allegiance and collection of faith. Abel Sunday Adéwìn Ayodeji tí òun fi oyè aṣojú ọba Ogun Kálọ́lá lónìí ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024 ń jẹ́ èyí wípé wọ́n fi gbogbo ara mi sí ìlú Ògùn ìjẹ́ olóòtítọ́ olódodo àti ẹni tí ó ṣe é fọkàn tẹ̀ olóòwò àti sí ìlú Ògùn. Wọ́n bá aṣọ gbogbo ojúṣe mi déédéé pẹ̀lú gbogbo tí Ọlọ́run bá yọ̀ǹda fún mi. Wọ́n máa gbé ọlá àti ògo òwúrọ̀ ní gbogbo ìgbà àti ní gbogbo ayé àti gbogbo àyè. Wọ́n máa ṣe àtìlẹ́yìn àti ààbò fún ìwé òru àti fún gbogbo ọ̀rọ̀ òru lọ́kùnrin lóbìnrin bí ìgbà mi bá ṣe ká. Wọ́n fi tó olóòrò létí. Wọ́n sì gba àṣẹ olóòrò kí n tó gba èrò rẹ̀ láti ìlú mìíràn. Wọ́n máa ṣe àfihàn ara mi gẹ́gẹ́ bí aṣojú rere fún òun àti wípé wọ́n máa yàgò fún ìwà ọ̀rọ̀ tàbí ìṣe tí ó lè tàbùkù bá ìlú òun tàbí tí ó lè kó àbùkù bá èyí náà gẹ́gẹ́ bí ọmọlúwàbí olórí òun kí Ọlọ́run ràn mí lọ́wọ́ èyí. If princess are Sàrùmí ti gbogbo ìlú Òwu lóyè Ẹgbẹ́rúndé Àkìní. Ẹ jọ̀ọ́ ta ló ní mọ́tò yìí? RAV4 Black Lagos LND 804 EJ. RAV4 Black Lagos LND. Capacity with integrity, honesty, sincerity, humility, and commitment. Yeye Asoju Oba. The honor and glory of Oru in all situations. That's why I will endure to support and protect the interests of Oru and assist Oru sons and daughters to the best of my ability. All situations. Okay. That I will always protect the good ambassador of Oru and refrain from any acts, mission, or commission that will bring Oru into disrepute. I will inform and seek consent of Oru before accepting another chieftaincy anywhere else. So, God.